wọ́n ní kó tẹ̀fá olóòtẹ̀ babaláwo tẹ́bi bá ń pa ló máa pè ń dandan pé kó tẹ̀. ní tí ó bá pa ìwọ lólógún ayé ẹ̀ tí bá gbé tí ó bá sí solution máa yún ẹnu. èèwọ̀ ìdílé wà èèwọ̀ ọ̀ràn wà individual èèwọ̀ náà tún wà. èèwọ̀ ló sọnù èmi ò rògùn tó jàre tó wà Abẹ́òkúta o ìwọ̀n ṣàǹgbàtọ̀ sì ń pé èèwọ̀ mọ́ àìlé èèwọ̀ ni èèwọ̀ ìdílé yín náà wà ń bẹ ṣe é pamọ́. so mo máa ń béèrè lọ́wọ́ àwọn èèyàn pé kí ló dé tó jẹ́ pé tó bá ti níṣòro ló máa ń ṣàtọ̀fá àìmọ̀ èèwọ̀ gangan àìpè wọ̀lù mọ́ àìpàṣàlù mọ́ òun ló ń kógun jàlù. ṣe ni kí gbogbo wọn padà kí gbogbo wa padà ká lọ máa tọ́jú èèwọ̀ ní ìlú. èèwọ̀ kì í pààyàn níṣẹ́ ló máa ń kógun jà ni. ẹ máa fi èèwọ̀ kì í pààyàn ó pọ̀yàn láṣọ ni tógun bá jáàyàn aṣọ á pọ́n. ogún ọdún kẹ ogún ọdún kẹ ó ti jù bẹ́ẹ̀. sọ́kógun jà wọ́n rí. bàbá kan kí ọ̀yẹ̀kú pàlàbà ó ní iṣẹ́ ẹ̀fọ́ ọ̀yẹ̀kú tó wọn ọ̀bàrà yẹn ó lóun lọ́ọ́ ṣe sí Ògbómọ̀ṣọ́ tó fi rógun kó wọlé Yorùbá ó dẹ̀ ní nǹkan tó ní kó má ṣe ń bẹ̀ mọ́. ẹ béèrè lọ́wọ́ wọn bẹ́ẹ̀ pé ṣọ́ọ̀ṣì pẹ́ ìwọ yẹn mọ́ wọ́n ní kí wọ́n kan tẹ̀fá olóòlè tẹ̀ ó jà mí lógun ara ẹ ló ń jà lógun. ẹ má ì tí ì gbé kúrò mo ní àlàyé ọ̀rọ̀ kan fún yín gbogbo wa là ń gbàdúrà kí a kọ́lé mọ́lé ralẹ̀ mọ́lẹ̀ Al-Isnad Home and Properties ní àwọn nǹkan tí wọ́n fi ṣàrà ọ̀tọ̀ nínú àwọn tó ń ṣe iṣẹ́ real estate kí n tó sọ àwọn nǹkan náà Al-Isnad Home and Properties jẹ́ ilé iṣẹ́ tó ti bẹ̀rẹ̀ láti ọ̀pọ̀ ọdún sẹ́yìn wọ́n ń talẹ̀ ralẹ̀ ralé bánikọ́lé ṣètò ìkọ́lé kódà ilẹ̀ oko tó fi mọ́ ṣíṣe àbójútó rẹ̀ kò gbẹ́yìn nínú iṣẹ́ wọn ọ̀pọ̀ ará ìlú òyìnbó àtilẹ̀ yìí ló ń fọwọ́ wọn sọ̀yà torí pé wọ́n ti dán Al-Isnad Home and Properties wò wọ́n sì lóòótọ́. ọ́fíìsì Al-Isnad Home and Properties wà ní kìlómítà 42 Lagos Ibadan expressway opposite AP filling station Mòwe Ogun State. àwọn ibi tí a nílẹ̀ sí tó fi mọ́ iye tí a ń tà rèé ilẹ̀ orílẹ̀ oko community tí a ń tà ní 2 million naira ti di 1 million naira lásìkò promo olóṣù kan yìí bí ilẹ̀ oko tí ẹ bá rà bá ṣe pọ̀ tó bẹ́ẹ̀ ni discount ṣe wà sí bí ẹ bá ra 1 to 2 acres 1.2 million naira ní éka kọ̀ọ̀kan bí ẹ bá ra 3 to 5 acres 1 million naira ní éka kọ̀ọ̀kan 6 to 10 acres 900,000 naira ní éka kọ̀ọ̀kan 11 to 15 acres 800,000 naira ní éka kọ̀ọ̀kan 15 to 20 acres 700,000 naira ní éka kọ̀ọ̀kan 21 to 25 acres 600,000 naira ní éka kọ̀ọ̀kan 25 to 30 acres 500,000 naira ní éka kọ̀ọ̀kan. ilẹ̀ Ọbáfẹ́mi Owódé 800,000 ní tẹ́lẹ̀ ní báyìí 500,000 ti Abẹ́òkúta 700,000 naira ní tẹ́lẹ̀ 600,000 naira ní báyìí Àṣìpà 600,000 naira ní tẹ́lẹ̀ 500,000 naira ní báyìí Oníjàpá 700,000 naira ní tẹ́lẹ̀ 500,000 naira ní báyìí Ògèrè 1.2 million naira ní tẹ́lẹ̀ 750,000 ní báyìí Ìjẹ̀bú Òde 900,000 naira ní tẹ́lẹ̀ 600,000 naira ní báyìí Ṣìmáwá 3.8 million naira ní báyìí ilẹ̀ tó wà ní Ìṣàrà Ṣàpàdé Àtànwódé àsìkò yìí gan tí í ṣe oṣù April ni promo olóṣù kan yìí wà fún o ní ti farmland wa láti Lagos Island sí orílẹ̀ oko 58 minutes drive ní láti Lagos Island sí Ọbáfẹ́ 1 hour péré ní láti Mòwe 20 minutes drive láti Abẹ́òkúta 30 minutes drive Ṣàgámù 20 minutes drive ìyẹn fi hàn pé ó rọrùn láti débẹ̀ láti ibi tí ẹ bá ti ń bọ̀ láti kàn sí iléeṣẹ́ Al-Isnad Home and Properties 0912-985-9600 tàbí 0818-390-9501 tàbí 0810-876-4604 Al-Isnad Home and Properties wọ́n dìídì máyé rọrùn ní ẹ tètè wá ní dúkìá lónìí nítorí ọ̀la. pẹ́pẹ́yẹ lónìjó ìyànjú ládìyẹ ń gbà irọ́ ni pẹpẹ ń pa àjà ló lẹ́rù ẹni bí ẹni èjì bí èjì ẹ̀ta ń ta gbẹ́ẹ̀rin wọ̀rọ̀kọ̀ àrùn gbódó ẹ̀fà tí èlé bírò ń bà tá mo bá lákẹ̀sán gbangba lẹ̀wá àmọ́ ẹlẹ́wà ni o. èyí ni mo fi ń kí yín ní dédé àsìkò yìí pé ẹ káàárọ̀ ẹ káàsán ẹ káalẹ́ ní ìbámu pẹ̀lú ohun tí àsìkò tí yín bá sọ lórílẹ̀‐èdè yòówù tẹ́ bá wà jákèjádò àgbáyé Olúwatóbilọ́ba Fásùgbà ló kọ mi. Bẹ́ńbẹ́yẹ́kẹ́ lẹ̀ ń pè mí lónìí ẹ tún wò ó
ló ní Bẹ́mbẹ́yẹ́kẹ́. Pẹ̀lú mi mo wà pẹ̀lú babaláwo Ifágbèmí Awófọlájì. Mo kí yín sà. Ẹ káàbọ̀ olóòtú. Ẹ ṣeun. Ẹ kí àwọn tó wò yín jákèjádò àgbáyé. Mo kí gbogbo àwọn tó ń wò mí jákèjádò àgbáyé, ní gúúsù láríwá, níwọ̀ oòrùn, nílà oòrùn. Mo kí yín ní kí àlàáfíà, ìkí ọlọ́lá. Mo ṣe ẹ̀là ìbọrú, mo ṣe ẹ̀là ìbọyè, mo dẹ̀ ṣe ẹ̀là ìbò ṣíṣẹ. Ẹ fún mi lésì pé ogbó atọ́, Ogbó atọ́, àṣùrè àṣùrè, ìwòlùwò fún. ìwò fún. Tọ́ ọ̀dà ẹja bẹ̀rẹ̀ ká gbéra nínú ètò. Àwọn ìbéèrè kan wà tọ́pọ̀lọpọ̀ àwọn tó jẹ́ olólùfẹ́ wa ní ìkànnì Bẹ́mbẹ́yẹ́kẹ́ tí wọ́n máa ń pè wá tí wọ́n sì máa ń béèrè látàrí oríṣiríṣi àwọn èèyàn tá a ti lọ bá fún ìfọ̀rọ̀wánilẹ́nuwò. Ìbéèrè náà ni wípé kí ni ọ̀nà àbáyọ sí ìgbésẹ̀ ẹ̀dá nínú ayé? Ẹ jẹ́ kí n bẹ̀rẹ̀ láti ibi ẹsẹ̀ Ifá tó ní ẹdìyẹ dúdú a máa yẹ́yin funfun. Dífá fún orí tó ògùn ọmọ orí olọ̀pẹ́. Ó ní dédé ayé ẹ jẹ́ ká máa dúpẹ́ oore. Ó ní ẹni tí ó bá dúpẹ́ oore àná á rí ní ìgbà. Dédé ayé ẹ jẹ́ ká máa dúpẹ́ oore. Mo fi ẹsẹ̀ Ifá yẹn mo fi ṣíde ọ̀rọ̀ tí mo fẹ́ sọ. Elédùmarè mo dúpẹ́ o. Wíwá mi, lílọ mi, bíbọ̀ mi, dídá mi sórílẹ̀-èdè adúláwọ̀, mo ti dúpẹ́ lẹ́ẹ̀kan sí. Ìbéèrè yín lẹ́ẹ̀kan sí olóòtú. Ó ní wípé kí ni ojútùú sí ìgbésẹ̀ ẹ̀dá nínú ayé? Ojútùú sí ìgbésẹ̀ ẹ̀dá nínú ayé. Elédùmarè ti là á fún wa Pé ọ̀nà ìyá wa àti bàbá wa òun lójútùú sí ìgbésẹ̀ ẹ̀dá ní ayé. Ẹni aṣáwò, ẹ ṣe káwò. Ifá ní ògùdá ṣẹ̀ẹ́ṣẹ̀ẹ́. Adúwá fún àtọ̀lùlù tí ó máa gbókùn dọmọ. Ojútùú sí ọ̀rọ̀ ẹ̀dá ní ayé nìyẹn. Àtọ̀ tó bí ẹ ọ̀nà ni o. Àṣẹ tó ṣẹ̀ wáyé ọ̀nà ni. Tó bá ti wá kàwọn méjèèjì lẹ̀ tí o ló fẹ́ gba bòmíì, èèyàn ti ṣìnà. Gbogbo ọ̀rọ̀ tí mò ń pa bí òwe kí n kúkú sọ kí n là níkò. Gbogbo ẹ̀dá tí ó bá fẹ́ ṣe ẹrú, ṣé ń gbọ́? Àgbọ́yé. Kò ní gbẹ́rù ẹlẹ́rù kó wá fa tiẹ̀ lọ́wọ́. Àwọn onímọ̀ náà dẹ̀ sọ, wọ́n ní a máa bí ẹ, wá sì máa sin Elédùmarè ẹ gẹ́gẹ́ bí ìlú tó ti bí ẹ àti àṣà ètò ohun ìbí ẹ. Míríkà ní bí àgbà tí wọ́n gbọ́ wà sí àfáà kó sọ bẹ́ẹ̀ wípé ìlànà àti sin Elédùmarè tó jù òun ni ìlànà tí èdè tó lè gbọ́ tó lè fòye sí. Pé èdè abínibí ẹni tó yé ni àbí? Òun gangan lọ́nà. Tá a bá ti mú yẹn kúrò, ìtókùn àṣeré ni. Tí n bá ṣe ó ní ìtumọ̀ ní Yorùbá. Tí n bá ṣe ó ní ìtumọ̀ ní Yorùbá. Tí n bá ṣe Yorùbá náà ní Ó ní ìtumọ̀ tiẹ̀. ìwọ̀nṣá tí a bá wà láàárín àwọn tó gbọ́ Yorùbá, tí n bá ṣe wọ́n lè rò pé ni mo ṣe. Ẹ̀dẹ̀ máa ń gbọ́ wọ́n ní Yorùbá ò kì í ṣọ̀rọ̀, wọ́n ní ohùn ni Yorùbá ń ṣọ́. Mo lè fohùn tútù bú yín kẹ́ má gbà sódì. Mo lè fohùn líle yìn yín kẹ́ sì gbà sódì. Ṣé rí pé èdè kan dandan nínú ìṣẹ̀mí ẹ̀dá.
káwá pààyàn tì Ifá sọ lóríṣiríṣi pé kò sí nǹkan tó fẹ́ jẹ́, kò sí nǹkan tó fẹ́ dà, ìbísí tán ti bí ẹ gangan á béèrè. Òun ló ń pè lẹ́jẹ̀. Genetically àwọn eléyìnbó náà dẹ̀ ó confirm ẹ̀. Ibẹ̀ lọ tí máa wo blood group. Wọ́n á ní bàbá AS, ìyá AS, you are not compatible. Do you know the reason why? Wọ́n believe pé equation ni, and it will actually give someone an answer. Ọ̀nà wo lọ̀nà àbáyọ wá? Bíbélì dẹ̀ sọ ẹ máa gbà mí bẹ́ẹ̀ tàbí kẹ́yìn ọ̀mí náà. Ẹ tẹ̀wájú. Gìgìrìsẹ́ òbí òun ni ọ̀run ọmọ wà. Àbírọ́ ni? Bẹ́ẹ̀ni. So mi ò rí ẹ̀sìn àbí ìṣe àbí àṣà tó máa ní o má dọ̀bálẹ̀ àbí forí kanlẹ̀ fún ìyá ẹ tàbí kó má mú wọn gẹ́gẹ́ bí Ọlọ́run àkọ́kọ́. Mo wá fẹ́ tún béèrè ìbéèrè kan. Ìbéèrè yẹn náà sì ni wípé bẹ́ẹ̀dá bá bára ẹ̀ nínú ìṣòro kan tó bára ẹ̀ nínú hílàhílo tó le koko, kí lọ̀nà àbáyọ? My own personal way and my belief, the only aspect I know is just the way of Ifá. Ifá. Bẹ́ẹ̀ni. Ifá. Kí ni Ifá gan? Before I shifted to Kinifa, let me begin a fact. There was a quote, I was scrolling on Facebook one day. So I saw a very small kid. Maybe, I didn't even know, but the guy and her mom used to go to church. Ó wá sọ fún pé o kì í wá church dédé. Ó wá sọ fún wọn pé rárá o, òun ní nǹkan tó ń gbàgbọ́ bẹ́ẹ̀ ni. Wọ́n ní kí nìdí. Ó ní ìwà ilé ìjọsìn òun ìyẹn church wípé ìgbàgbọ́ ni àwọn Yorùbá ṣe ń pè wọ́n ní onígbàgbọ́. Pé tí wọ́n gbàgbọ́ nínú ẹ̀. Ẹ gbàgbọ́, ó ṣeé ṣe kó ṣe bẹ́ẹ̀, but kò ṣeé ṣe kó má ṣe bẹ́ẹ̀. But the guy was not saying when we are talking of spirituality, it will actually talk about facts. Spirituality speaks about facts. Ẹ yànnà náà dáadáa. Ó wá dáfá, mo fẹ́ rìnrìn àjò. Báwo làjò ṣe máa rí? Ifá sọ fún ẹ pé àlọ́ dá o, ìwọ̀n ṣáàbù sùn. Kí n shipping kí n kí Ifá kan. Ìwòrì gbogbo. Ó ní ká gbẹ́bọ ká àwọ̀ ẹyẹlé Ifá fẹ́ yẹlé. Ó ní àìgbọ́ àìrù babaláwo àdàbà bí wá fàdàbà. Ẹkún ọmọ ló ń sun. Àwọn méjèèjì wọ́n tàn babaláwo lọ. Àwọn orí tọmọ ṣe náà, wọ́n ní kọ́ rúbọ, wọ́n ló máa rí tọmọ ṣe. Wọ́n yàn wọ́n lápẹ́, wọ́n yàn wọ́n lóru. Wọ́n yàn wọ́n ní gbogbo nǹkan tẹ́ni ń jẹ pátá. Ìrẹsì ní ẹ̀wà ní. Lọ yàn wọ́n. Àdàbà ó sọ fẹ́ ẹlé pé àwọn babaláwo yìí ti dé o. Nígbà tó yàn wà lápẹ́, tó yàn wà nígi, ó tún yàn wà lẹ́wọ̀, ó yàn wà ń rẹsì. Kí ló dé tí ò fatakún? Ká kúkú mọ̀ kò fẹ́ jẹun. Ọ̀rọ̀ tó dẹ̀ ń pa gbogbo èèyàn nìyẹn pé àwọn babaláwo yẹn fẹ́ jẹun ni. Kò sí babaláwo tébi ń pa mọ́. Pé kò sí babaláwo tébi ń pa mọ́. Kò sí. Kí ló tẹ́ fi sọ bẹ́ẹ̀? Nǹkan tó bá ti gbàyàn ṣe ní ayé kò lè pààyàn lébi. Ní tó bá ti gba èèyàn níṣẹ́ kò ní gbàyàn lébi. Ìrẹtẹ̀ tó ń orí ni mò ń kí o. Nǹkan tó bá ti ń mú ẹ wípé òun fi time ẹ lẹ̀
like kò lè pẹ́ lébi ànìkan tí èèyàn bá ń ṣe tó bá jọ́nà ṣe ń gbọ́ àti jẹ àti mu ní wọ́n yàn díẹ̀ àti jẹ àti mu ní wọ́n yàn nídìí ẹ̀. tó bá ti parọ́ wọ́n ní tó bá kọ̀ wọ́n kí ọmọ olóore kó jì sí kòtò wọ́n ní mọ̀nàmọ́ná aṣojú ọ̀run fi kí máa bá fámi bọ̀ ìwé gbògbè àdàbà olóhùn olè wù tó wọ́n àwọn babaláwo ilébi ẹyẹlé mo máa rú ẹyẹlé kó gbogbo nǹkan tó yàn fún lẹ́bọ ó kó lọ nígbà tẹ̀lé tó kò débẹ̀ orúbọ wọ́n ṣiṣẹ́ ẹ̀fá fún ọgbà pẹ̀yẹlé lọ́wọ́ wọ́n ní tó bá ti fẹ́ bímọ o tó bá ti fẹ́ yín ẹyin o wọ́n ní kó máa yín ẹyin sínú apẹ̀yẹ àdàbà ògùn tiẹ̀ àdàbà ló kọ́kọ́ yẹ̀yìn wọ́n á sọ fẹ́ ilé òun máa ti yẹ̀yìn ẹ̀yọ́lé ní ìtẹ́lẹ́dùmarè máa ṣe lòun ìtì ìmọ̀ ṣé bí mo sọ fún ẹ púpọ̀ fẹ́ fowó ẹ lánú ni ṣé òun ṣe nǹkan tó ní kó òun ṣe ó ní òṣè ọ̀ ó tún yẹ̀yìn ẹ̀kejì ó tún wá ẹ̀yọ́lé báwo ni mo ti ẹ̀ dúpẹ́ lánàá òun yín kàn mo ní àwọn òpùrọ́ yẹn lọ́ fi ní nǹkan táláìmọ̀ kan fi ń ṣe rẹ̀ ló pọ̀ ṣe ẹ̀rẹ́ ẹni tó ń sòótọ́ wọn ò ní kẹ́ o ẹni tó ń sòótọ́ máa ń dàbí onísọkúsọ ni wọn ló ti gbé kàtìkàtì ẹ̀ dé ṣe ẹ̀rọ onírọ́ gbẹ̀ngbẹ̀ báyìí níyì ẹ̀ máa ń rí láwùjọ ìwọ̀nṣẹ́ ọjọ́ télùbọ̀rọ̀ yẹn bá wá kulè lórí àṣẹ báyìí ló ń gbé gbà ló fi jẹ́ gbogbo àwọn èèyàn tó ń wúwú àlẹ́ ayé yìí wọ́n rí nǹkan wo ká má fọ̀rọ̀ gùn ẹ̀yẹlé náà ó yẹ ẹyin tiẹ̀ ó pé méjì àdàbà àwọn méjèèjì wọ́n jọ sàbà lásìkò kan náà àdàbà ló kọ́kọ́ pamọ́ ẹ̀yẹlé mo ṣẹ̀ṣẹ̀ máa pamọ́ òòyì nǹkan ẹ̀yẹlé náà pamọ́ kí lọ́ọ́ torí ẹ̀ lọ ṣebí kọ́lẹ́gì tọmọ ṣe ní ṣọ́ọ̀tì bímọ àdàbà bẹ̀rẹ̀ sí ní yọ ẹyẹlé wéṣẹ̀ owó ẹni gbogbo nǹkan tó jẹ́ pé wọ́n ti gbà lọ́wọ́ ẹ̀ wọ́n ti fi lánú ọ̀pọ̀lọpọ̀ èèyàn ló dẹ̀ nígbàgbọ́ bẹ́ẹ̀ èmi dẹ̀ máa ń sọ o wípé oore gbogbo báyìí ẹ̀ṣẹ̀ ní lọ́rùn ẹni oore gbogbo báyìí ẹ̀ṣẹ̀ ní lọ́rùn ẹni lọ́nà wo ẹ bá mi dì mí lóore máa tútù àsìkò wà ọ̀rọ̀ wà lẹ́nu ní mi dẹ̀ ń dùn lẹ́nu April 7 ní birthday mi so mo ṣì wà ní mọ́ọ̀tì tí mi ń dùn. April 7 ọmọ ọlọ́jọ́ bí àwọn ọmọ. ṣé ẹ gbọ́ bá mi àwọn méjèèjì wọ́n bá gbà wọn lọ kò máa sì bí òṣè ní ṣe tí gbé òní yẹ ìgbà báyẹ èèyàn mú ó bọ́ sásìkò ẹ̀rùn wọn ò rí nǹkan jẹ lágbègbè tó wà mọ́ wà gbà wọ́n máa lọ oúnjẹ fáwọn ọmọ àwọn lóko ẹ̀dẹ̀mọ̀ pé wọ́n ti gbogbo nǹkan tó ti ṣe fáwọn kó sínú ẹ̀ wọ́n ṣẹ́gi lé lórí òun lẹ́yẹlé yín ọmọ tiẹ̀ sínú àpẹ àwọn méjèèjì wọ́n máa ń fọ́ máa lọ oúnjẹ fọ́mọ wọn nígbà tó yá kò sóúnjẹ ní àgbègbè ibi tó wà ẹ̀ mọ́ wọ́n nílò láti fò lọ sọ́nà tó jìn láti lọ wọ oúnjẹ wọ́n bá fò lọ sọ́nà tó jìn wọ́n lọ wá oúnjẹ wọ́n wà ní ọ̀hún òun ní jìnlá bẹ̀rẹ̀ òjò rírọ̀ bí ẹyẹlé rò pé ọmọ òun àdàbà náà rò pé ọmọ òun dátòjú dá gbọ́n fò bàgẹ̀bàgẹ̀ ó dilé gbàtọ̀ fò bàgẹ̀bàgẹ̀ tó dilé àdàbà ló kọ́kọ́ lọ wọ àwọn ọmọ ẹ̀
orí igi ló ń yẹyin sí o ká má gbàgbé o ìjì ti jà ó ti ṣẹ́gi lórí ó ti lu àwọn ọmọ orí ó ti lu orí ọmọ àdàbà ẹ má yẹ ká gbàgbé pé inú ìkòkò làwọn babaláwo ní kẹ́yẹlé máa yẹ́yin tiẹ̀ sí o ní ìkòkò. bẹ́ẹ̀ ni nígbà tó máa débẹ̀ nǹkan kan ò ṣe wọ́n ara wọn tún jọ̀ lọ oúnjẹ tó rò pé òun wá ìjì yẹn ti mi apẹ yẹn lùgbùlùgbù ó ti gbogbo àwọn nǹkan tó kó lọ fáwọn babaláwo yẹn pé nǹkan tó máa fi ṣiṣẹ́ fáre o ó ti tì sókè àwọn ọmọ yẹn ti ní nǹkan jẹ kó tó dé àdàbà bá sunkún wá bẹ́yẹlé ẹyẹlé tòun máa gbé ó ní kí ló gbé nínú tiẹ̀ ó ní gbogbo iṣẹ́ tó ń fàárọ̀ ọjọ́ òun ṣe ó ní ìjì máa ti gbé lọ́jọ́ kan báwo làwọn ọmọ tí ó ní àwọn ọmọ tòun forí lù kòkò wọ́n yè kéré wọ́n ní orúbọ lẹ́ni olébi ń pa babaláwo ni kò sí babaláwo tébi ń pa Ifá dẹ̀ sọ ó ní irú ẹbọ kò tó nǹkan ó ní àìrú ẹbọ kò dá nǹkan ẹ gbọ́ mo sọ̀rọ̀ kan ní kí n túmọ̀ ẹ̀ wípé oore gbogbo ẹ̀ṣẹ̀ báyìí ní lọ́rùn awo Ifá ló sọ bẹ́ẹ̀ o mi jókòó like personally mo rò ní o pé tẹ bá bá mi tí mò ń ràn yín lọ́wọ́ tàbí ètò tá à ń ṣe yìí níwọ̀nba ṣé ẹ mọ̀ pé fi ń dínà jẹ máwọn kan ni. nírú ètò bíi elé. bẹ́ẹ̀ ni. àwọn èròpá fi ń làwọn èèyàn lọ́yẹ̀ ṣàlàyé ojú ìwòye. àdàfún ẹ fi ń láwọn èèyàn lọ́yẹ̀ bọ̀ wọ́n á máa fi mọ olóòótọ́ yàtọ̀ sí nírọ́. ṣé wàá mọ̀ kò nírò nírò ń jẹjẹ mọ́. ṣé rọ ni. àgbọ́yé. sóore kọ́lẹ̀ ń ṣàwọn èèyàn. orí lẹ̀ ń ṣàwọn èèyàn ṣùgbọ́n ṣánídàkejì ẹ̀wẹ̀ ibi lẹ̀ ń ṣe fáwọn ẹlòmíì gbogbo ilé ayé yìí ẹ fi nà ọmọ ẹlòmíì lára oore gbogbo ní ìsìn ẹ̀ṣẹ̀ kọ́ ni lọ́rùn ẹni àgbọ́yé ṣé gbogbo èèyàn tó ń wò ètò yìí ló máa nífẹ̀ẹ́ sí. ó ní ayé lòkun ó ní bẹ́ẹ̀ ènìyàn ní ọ̀sà ó wá ní a kì í mọ̀wé kàkàyé já adó àfàbì tí ó joyè olóore jẹ́ àbí olóore àbí ṣe fún kẹ́tùkẹ́tù ṣé bó ṣe fún kẹ́yẹkẹ́yẹ àbí ó ṣe sílé jẹ́ àbí olóore ṣé ń gbọ́ bá mi. àgbọ́yé. tàbá tí orí a máa mi ẹni kí ni Ifá. kí ni Ifá. Ifá ni ọ̀rọ̀ ẹnu Elédùmarè. ọ̀rọ̀ ẹnu Elédùmarè. bẹ́ẹ̀ ni wọ́n ní Ifá. one personal perspective mo jókòó mo ní kí ni Elédùmarè ẹ mọ̀ ọ̀tọ̀ ni pé they pass information to you and you just believe it like that you didn't digest it very well. pé kéèyàn náà ronú lé lórí àbí. That's it. There was one hadith I read like wọ́n ní Ànábì Muhammad sallallahu alayhi wa sallam wọ́n ní ó fẹ́ yàwó ó fẹ́ ìyàwó Aisha at the age of 6 years ó bẹ̀rẹ̀ sí ní close mọ́ at the age of 9 years. And I come, like I was now viewing some live and I come across it. Wá ní ọ̀rẹ́ mi kan, mo wá mú àdìtẹ̀, mo wá snap ẹ̀, mo wá forward ẹ̀ sí. Wá fẹ́ máa convince mi, mo wá sọ fún pé gbogbo nǹkan tó sọ ni mo gbọ́. Mo ṣáṣe gbogbo nǹkan tó sọ yìí ṣe ẹ̀rí wà tó lè fi back ẹ̀.
yàtọ̀ sí tí wọ́n sẹ́ndì sí mi gẹ́gẹ́ bí ẹ̀rí. Tẹ́ bá rí babaláwo tó jẹ́ babaláwo, ó máa ṣẹ́rìí ohun ẹnu. Ó máa mọ iye ọ̀rọ̀ ẹnu, ohun ẹnu. Ló fi dàbí ẹni pé tẹ́ bá ní ẹ fẹ́ wá interview mi, mo máa ń sá. Ẹ máa ń sá lọ́pọ̀ ìgbà tá a bá ní ọ̀yá o ẹ̀ ní. Nítorí ohun ẹnu. Ṣé wá rí ohun ẹnu gbogbo wa pátápátá ń láṣẹ ìrìn àjò wa. Ifá wà ní ọ̀rẹ́ mi Elédùmarè. I mean, use this media or this opportunity to correct what a man said. They call the man Amòye Àgbà. Okay. Ó ní, I didn't know the research he made, but I will try to bring something up. Like, whoever wants to inform other people about anything must be well informed. Ẹni tó bá fẹ́ fi ìsọfúnni síta fáwọn èèyàn, òun gan fún rẹ̀ ti gbọ́dọ̀ kọ́kọ́ rí ìsọfúnni gbà. Ìsọfúnni tó yé yékéyéké gbà must be well informed. Ìsọfúnni tó péye. Tóun gangan fún rẹ̀ tó lè defend. Mo máa ń sọ, o lè wà nínú ilé kò pìtẹ́ ní wà ń ta. Nǹkan tó jẹ́ mọ́pọ̀lọpọ̀ èèyàn ló sọ́wọ́ oníjìbìtì ni pé nǹkan tó ń lé mọ́ wọn ló ń wò. Èèyàn ò dẹ̀ kí n bérò òrìn kò má ṣìnà. Ẹ gbọ́. Àgbọ́yé. Èèyàn kì í lùgbà dí èrò kò má kọsẹ̀. Ṣé rọ́ ni? Àgbọ́yé. Àbọ̀rọ̀ yín ò yé yín. Àgbọ́yé. Kí crowd máa lọ báyìí kó wá kó sáàárín wọn. Ẹsẹ̀ ó mọ̀ kọ́ra. Ẹni tó bá máa ìtàn Ifá, ó gbọ́dọ̀ jẹ́ babaláwo. He's not even babaláwo, a competent one. It's either you are well trained from a well boss. Ìyẹn ọ̀gá tó dáńtọ́. Tó dángájíá. Tàbí kó jẹ́ pé ìwọ gangan fúnra ẹ ó jẹ́ ọmọ babaláwo tó dẹ̀ kẹ́kọ̀ọ́ yẹn tó yé. Ọmọ babaláwo yàtọ̀ o. Àwọn àpèjọ orúkọ wà. Kí lọ̀rọ̀ tí Amòye Àgbà sọ? Ó ní àwọn babaláwo ó ní àwọn bàbá wa ní Ọ̀rúnmìlà ló mú Ifá wálé ayé. Ní pé kò rí bẹ́ẹ̀ o. Pé wọ́n ti ń ṣe Ifá k'Ọ̀rúnmìlà tó dé. Ó wá kí Ifá kan, òun lè má mojú ẹ o. Ṣùgbọ́n ṣé òtúrá àmúsù ní kí n correct ẹ. Ṣùgbọ́n ṣá kò gbóye Ifá yẹn ní o. Láàárín èmi àti ọmọ awo mi ló jókòó yẹn. Ní pé Ifá báyìí wá kì í. Tó bá ń kì í fún mi, kí ni ìjà? Ẹ bá wọ ìmú kọ́fà lọ́wọ́ ọmọ mi nì. Òtúrá àmúsù yẹn wà máa fi bá wí padà. Ifá ní ohun tó ń bẹ lọ́wọ́ ọmọdé kò sí lọ́wọ́ àgbà. Ohun tó ń bẹ lọ́wọ́ àgbà kò sí lọ́wọ́ ọmọdé. Ifá fún Ọ̀rúnmìlà, bàbá máa dókété máa bú ẹni, ó máa ní ká mú sọ́wọ́ ẹ̀ wá mọ̀. Ṣé ń gbọ́? Ibẹ̀ yẹn ló wá ti lọ kan bí tóun sọ yẹn. Ṣé gbọ́ Fá? Àgbọ́yé. Bò òun mú nídìí ni kò béèrè pé ṣó níbi tó ti ń bọ̀ kó tó kọbẹ̀. Ibẹ̀ yẹn ló wá fi kan ẹni mọ̀ yóò mọ̀ yìí. Bá fún Ọ̀rúnmìlà, bàbá lọ rí kọ́fà lọ́wọ́ àmúsù ọmọ ẹ̀. Ṣé rí pé Ọ̀rúnmìlà ló gbédànwò fún?
nígbà tó wá yege ìdánwò yẹn lẹ́yìn Ọ̀rúnmìlà wọn bí ó máa ti gbọ́n ó ta ló kọ́ ẹ lọ́gbọ́n yìí. So whoever that wants to be informed must be well informed. It's not for you to just come on social media and be saying something you didn't understand. So ọ̀rọ̀ yẹn mi nìyẹn. fún tásìkò yìí ó dà ẹ jẹ́ kò sí bá a ṣe wá máa sọ̀rọ̀ nípa Ifá ibi tá a ti mọ̀ pé Ifá ti gbilẹ̀ gan lójú méjèèjì a lè sọ pé ilẹ̀ Yorùbá yìí lérò tèmi tí n bá ṣí ẹ lè sọ pé bẹ́ẹ̀ kọ́ o ilẹ̀ Yorùbá yìí sì rèé wọ́n ní tá a bá ní àwò oríṣiríṣi ìpèníjà ní Yorùbá ń kojú àwọn mìíràn ní wọ́n ń pa Yorùbá wọ́n kẹ́ran jẹ kó wọ́n ṣe gbá wọ́n ṣàwò oríṣiríṣi bẹ́ẹ̀ yẹn ǹjẹ́ Ifá lè sọ ohun tó yẹ kó jójútùú sí ìṣòro àwọn ọmọ Yorùbá àbí kò lè sọ. Ifá ti sọ. ok Ifá gan ti sọ kí ni nǹkan náà. Èèwọ̀ ni. èwo lè wọ̀ èèwọ̀ owó. látijọ́ nígbà wáṣẹ̀ oníkálukú ló ní nǹkan tí ò gbọdọ̀ ṣe. ìyẹn nílùú kọ̀ọ̀kan nílẹ̀ Yorùbá yìí. bẹ́ẹ̀ ni tó dẹ̀ nídìí tó fi gbọdọ̀ ṣe. wọ́n ṣá gẹ́gẹ́ bí èmi ọmọ Abẹ́òkúta báwọn bàbá yẹn ṣe ń sọ èèwọ̀ mélòó ni mo mọ̀ ẹ jẹ́ kí n wá fún yín lápẹẹrẹ wọ́n sun màálù ní Òṣogbo ìwọ̀n ṣá wọ́n fá màálù lẹ́gbàá. wọ́n sun màálù lóṣogbo ẹ máa gbọ́ o ṣùgbọ́n wọ́n ń fá màálù lẹ́gbàá kí ló fà á. èèwọ̀ ni. bí wọ́n ṣe sọ pé Oǹdó ò gbọ́dọ̀ jòkété. Olúkòyí ò gbọ́dọ̀ jòkété. èèwọ̀ ìlú wà. èèwọ̀ ìdílé wà. èèwọ̀ ìran wà. individual èèwọ̀ náà tún wà. èèwọ̀ ló sọnù. èmi ò rògùn tó jàre tó wà Abẹ́òkúta o. ìwọ̀n ṣáńgbàtọ̀ sì ń pé èèwọ̀ mọ́. àìlé èèwọ̀ ni. èèwọ̀ ìdílé yín náà wà ń bẹ́ẹ̀. ṣe é pamọ́. so mo máa ń béèrè lọ́wọ́ àwọn èèyàn pé kí ló dé tó jẹ́ pé tó bá ti níṣòro ló máa ń sàtọ̀fá. ìyẹn ni pé kì í ṣègbà ní ìyàbá tó níṣòro ló yẹ kéèyàn tó sàtọ̀fá. rárá ìrìnàjò ẹ̀dá níyẹ̀wò bá a ṣe ń gbẹ́sẹ̀ ló ní wò. wọn bàbá wa gbọ́n débi pé tó bá fẹ́ da ẹgbọ́n Fátìmọ́kì wọn láwọn fẹ́ bímọ àwọn orí tọmọ ṣe náà wọn wá lọ dáfá ẹ wá wò gbà tí ìgbẹ̀yìn tí fáyẹn ń ṣe sí. ṣe é gbọ́ ṣe rí i pé ó ní kó rúbọ ẹ̀ kò kì í ṣe nítorí ọmọ tó fẹ́ bí yẹn lọ́ṣẹ́ ní kó rúbọ yẹn o bọ́ nítorí ìjàmbá tó fẹ́ ṣẹlẹ̀ lọ́jọ́ iwájú. wọ́n ní kó tẹfá olóòtẹ̀ babaláwo tẹ́bi bá ń pa ló máa pè ń dandan pé kó tẹ̀. ní tí ó bá pa ìwọ lólógún ayé ẹ̀ tí bá gbé tí ó bá sí solution máa yún ẹ nù àbí mi ní ìrùn. ó lè fowópọ̀ bàbá mi jẹ́ tiẹ̀ àìmọ̀ èèwọ̀ gbọ́ngbọ́ngbọ́ngbọ́ngbọ́n àìpè èèwọ̀ lù mọ́ àìpàṣà lù mọ́ òun ló ń kógun jàlù. ṣe é gbọ́ àgbọ́yé níṣe ni kí gbogbo wọn padà kí gbogbo wa padà ká ló máa tọ́jú èèwọ̀ ní ìlú. èèwọ̀ kì í pààyàn níṣe ló máa ń kógun jà ní. ẹ máa fi èèwọ̀ kì í pààyàn ó pọ̀yàn láṣọ ni tógun bá jáàyàn aṣọ á pọ́n. bọ̀ èèwọ̀ ò ní já èèwọ̀ ò ní pàlù wọn ó máa kógun jà lù. èèwọ̀ ò ní pàlù a máa kógun jàlú ni. a máa kógun jàlú ni. inú máa lè tó jẹ́ pé òun lè fi tẹ̀lúdó ẹ wá lẹ̀ pátì gbogbo wa kí n ṣe pé ẹ pátì ẹ wá ń jẹ èèwọ̀ ẹ̀ ó ti dáàbò bò yín tó ó dẹ̀ máa dáàbò bò yín lọ bọ̀ èèwọ̀ tẹ́ ẹ̀ ń jẹ yẹn
kò ní lè jẹ́ kó ní access àti cover yín because ẹ ti la boundary fún. Àwọn Fúlàní ṣáà ti ń bá àwọn bàbá wa gbé ó ti lé àbùkéré ju 20 ọdún. 20 ọdún kẹ̀. 20 ọdún kẹ̀ ó ti jù bẹ́ẹ̀. Sọ́kò ogun dà wọ́n rí. Bàbá kan kí Ọ̀yẹ̀kú pàlàbà ó ní iṣẹ́ ẹ̀fọ́ Ọ̀yẹ̀kú tó wọn ọ̀bàrà yẹn ó lóun lọ́ọ́ ṣe sí Ògbómọ̀ṣọ́ tó fi rógun kó wọlé Yorùbá ó dẹ̀ ní nǹkan tó ní kó má ṣe ń bẹ̀ mọ́. Ẹ béèrè lọ́wọ́ wọn bẹ́ẹ̀ pé ṣọ́ọ̀ṣì pẹ ìwọ̀ yẹn mọ́. Nílùú Ògbómọ̀ṣọ́. Ogun bá wá dé ní ìsìn ogun dé. Ó dà ẹ mẹ́nu bà nǹkan kan lẹ́ẹ̀kan wípé èèwọ̀ ìlú pé èèwọ̀ oníkálukú náà wà. Ẹni tí wọ́n bí nígbà tán ti bí ó ṣàn dàgbà bọ̀ ní tiẹ̀ ni ó sì ń gbélé ayé. Bóò ló ṣe fẹ́ mọ̀ pé òun léèwọ̀? Mo ti sọ rí ẹ ti béèrè stone yìí nínú ètò wa kan rí ìgbà mo dẹ̀ ti fún ilé sí pé ẹlòmíín wà fúngbà àkọ́kọ́ báyìí. Òun ni ọ̀nà Ifá títẹ̀. Mo ti tuntun sọ lẹ́nu gan wọ́n ní kí wọ ọkàn tẹ̀fá olóòlè tẹ̀ ó jà mí lógún ara ẹ ló ń jà lógún. Báwo náà ṣe ń tẹ̀fá? Ifá títẹ̀ bí ìlú oníkálukú ṣe ń tẹ ọ̀tọ̀ọ̀tọ̀ bọ̀ àwọn babaláwo ló ń tẹ̀fá ó ní ìgbésẹ̀ ó ní ìṣísẹ̀ ó dẹ̀ láwọn nǹkan tó máa ṣe. Odù tó bá wá bí onífá yẹn nígbò Ifá ló máa wá fi ka ìwú ẹ̀. Ṣé wá rí odù yẹn dàbí chapter tó fẹ́ sọ fúlì nípa ayé ẹ̀dá yẹn. Odù Ifá mi máa sọ ìrìn àjò mi. Odù Ifá mi máa sọ ìrìn àjò yín. Odù Ifá kan náà bí wa kò ní kí ìrìn àjò wa papọ̀. Bó bẹ́ẹ̀ ṣe fẹ́ yín Ifá yín á wí bí mo ṣe fẹ́ yín Ifá mi á wí. Àwọn kan ní Aries ní April 7 wípé màmá bínú èmi jẹ́ kó yé wọn ó lè ṣẹ̀mí kí inú bí mi. Mi ì jà àwọn tó bá ń wò mí ó lè níbi tó ìjà mi sọ tá bá ń tápàrá bá dẹ̀ ti pọ̀ jù pé mò ń pariwo màmá làìkú máa fún mi lẹ́dìkì. Kàkà kí n bẹ́ẹ̀ jà máa yìn ẹ́ nù ṣùgbọ́n ṣá wá wo numerical world mo ní àwọn Jesus tó máa wo yẹn àbí mi ti ẹ̀mọ́ bọ́ yín pè wọ́n ní èèyàn kan ṣe sẹ́ǹdẹ̀ sí mi gan gbogbo tẹ́ ẹ̀ sọ ìgbé against wish mi. Pé kò tiẹ̀ bá mu gan. Kò bá mu. Àwọn kan dẹ̀ mọ́ sọ pé ó ń bá mu lọ́dọ̀ àwọn o tán bá sọ báyìí wọ́n á wo oṣù téèyàn tán bíyàn ọjọ́ tán bíyàn pé ó dẹ̀ máa ń bá ń tà àlàyé yẹn mu. That is where the brainwashing come from. Pé wọ́n ti brainwash. That is where brainwashing come from. Àwọn bàbá wa ti ń tọ̀nà wọ́n ti ń ṣeré alẹ́ ṣé ń gbọ́. Ká tó máa lọ ilé ìwé àárọ̀ ṣé gbọ́ ni. Ó jẹ́ pé ọ̀gá mi ó ti dàgbà ó sọ fún mi pé táwọn bá ṣẹ̀ ń gbà yẹn ọ̀dọ̀ àbá tó ń ṣeré alẹ́ fáwọn ọlọ́mọ méjì àwọn lọ yẹn ló dàbí olùkọ́ ń gbà yẹn. Tó máa bá wọn wí ní ìsìn eré alẹ́ yẹn òun lè fi ṣàpèjúwe iléèwé tá à ń lọ ní ìsìn because wọ́n á pàlọ́ fáwa wọ́n á pàlọ́ fáwọn wọ́n á ká wọn níwà gidi tó bá jóbìnrin ni tó bá ti dàsìkò tí wọ́n fẹ́ kọ́ wọn bọ́ ṣe ń ṣiṣẹ́ ilé ọ̀dọ̀ ìyá arúgbó tó jẹ́ àgbàlagbà ló máa lọ ó máa kọ́ wọn bẹ́ẹ̀ ṣe máa kíyà yín rè tó bá ti rí nǹkan oṣù wọn wọ́n máa tún kọ́ wọn. Ọ̀gá mi ò máa lọ iléèwé tó bá pè wá jókòó tó bá ń bá wa sọ̀rọ̀ máa rò pé ó káàdì bó ṣe wà yẹn lọ wá ló ń pè lẹ́kọ̀ọ́ wá ló bẹ̀rẹ̀ sí ní brainwash wa láti bí eré alẹ́ náà ká máa wá fi káwọn ọmọ yìí ní nǹkan kan wọ́n múwèé wọlé nígbà tó múwèé wọlé wọ́n gbà tó wá
wọ́n gbè mí lé wa lọ́wọ́ àti genotype ló ti bẹ̀rẹ̀. Genotype ò ti wọ́ọ̀kì mọ́, wọ́n lọ gbé numerical figure àbíkẹ́ wọ́n lọ gbé wá, wọ́n tún ní wọ́n ń wo palm, wọ́n ń wo ọwọ́. Nígbà wáṣẹ̀ awòràwọ̀ wà tó máa fi ní awòràwọ̀ má wo ti ṣẹ̀, ìgbà wáṣẹ̀ ló ti wà. Báwo làwọn awòràwọ̀ yẹn ṣe máa ń ṣe ń gbà náà? Wọ́n lẹ́lòmíì máa ń wá tẹ̀wọ́, wọ́n lẹ́lòmíì máa ń wo wájú orí. Bá ti wò báyọ̀ ti mọ ohun tí ó dà. Wọ́n ní ṣùgbọ́n ṣá ó ní àjò tó bá débẹ̀. Kí ni a fi technology sí ní ìsìn tí ó ti wà nígbà tó ti pẹ́? Ọ̀gá mi wá béèrè lọ́wọ́ mi pé ṣé nígbà yẹn ṣọ́ ń wọjú orí náà? Ṣé ń gbọ́? Àgbọ́yé. Ó wá fà pẹ́ oníṣàngó ó burú, ó ní Ọya gbòógì ní ọdẹ bára wọn ṣe dálẹ́dálẹ́. Oníṣàngó ń fẹ́ná, ó ní Ọya ń jàjì. Ní tí Ṣàngó bá dẹ̀ ń fẹ́ná tọ́ya bá ń jàjì, inú Ṣàngó á máa dùn ní. Oníṣọ́ bára wọn ṣe. Ó ní òun mọ bí tẹ́ ti rí ìràwọ̀ náà, ìràwọ̀ omi o. Ẹ dáfá, Ifá bá lọ́lọ́ ní ibi tó ń tọ̀, ọ̀nà ní. Tó bá ní kò sọ́nà bẹ́ẹ̀ kò sọ́nà bẹ́ẹ̀ ni. Wọ́n ní ẹlẹ́gbẹ́ kan ẹgbẹ́ omi, ẹlẹ́gbẹ́ kan ẹgbẹ́ ẹgbẹ́, ẹlẹ́gbẹ́ kan ẹgbẹ́ àwo. Ifá ló lè yànnàná gbogbo ẹ̀. Gbogbo orí tó wọ́n ọkàn ràn, ẹgbẹ́ orí àkìtàn ní. Ọba dà. So gbogbo nǹkan ló ní ìṣiṣẹ́ nílẹ̀ Yorùbá. Kò kàn kí n ṣe pàkàn jọ́ǹpù sí ìjẹ́fìlà ó ní ìṣiṣẹ́ tí gbogbo wa mọ̀ nílẹ̀ Yorùbá. Ṣé ń gbọ́? Àgbọ́yé. Ìmúra obìnrin ó ní ìṣiṣẹ́ tí gbogbo wa mọ̀ nílẹ̀ Yorùbá. Tẹ́ bá rábìlékọ mi Sisi lẹ máa pè ní ìsìn. Ọwá ní kí ṣìnà má pọ̀. Wọ́n ti ènìyàn ti endorse DNA fún gbogbo àwọn tó bá ṣẹ̀ṣẹ̀ bímọ. Pé ká lọ máa ṣe DNA. Ìgbà wo la padà sí nǹkan tá a kọ́ lẹ̀? Ìyẹn ni pé Yorùbá ti ní DNA tiwọn. Kí sì ni DNA ti Yorùbá? Alórólé. Ifá náà dẹ̀ ti sọ. Ó ní ègún dandan ni kò ní bá láìṣẹ́. Ó ní èpè dandan ni kò ní bá láìjà. Ó ní tí ó bá wá ṣe lọ́jọ́ àárọ̀ ó láṣẹ ọjọ́ alẹ́ ni gbogbo wa ń là ní ogún jàlú kan o. Wọ́n gbọ́mọ ọba fọ́ṣun. Ìpè tí Ifá sọ pé tí ó bá ṣe láàárọ̀ á ṣe lálẹ́. Àtọ́ tó lẹ́sìn inú máa lẹ bàbá ò dá tó dànù. Àtọ́ tó ní ìyá àjẹní tọ́lọ́lẹ̀ kò pa. Àtọ́ tó ní bàbá ẹ ló ń ṣe tọ́kọ ẹ̀ lẹ̀. Má gbàgbé pé ẹ̀jẹ̀ wọn ò ní tán lára ẹ o. Àbẹ́jẹ̀ wọn á tán. Olóòtú. Àgbọ́yé. Ẹ tún ní ìbéèrè mi. Tọ́ tá bá ní a máa fà lọ kódà ilẹ̀ àṣù ilẹ̀ àmọ́ ni. Torí àsìkò a lè béèrè gbogbo ẹ̀ náà tán lónìí, ṣùgbọ́n ẹ ti ṣàlàyé déwọ̀n àyè kan láti igun ọ̀dọ̀ tiyín. Màá wá fẹ́ kẹ́ fi ọ̀rọ̀ àmọ̀ràn síta fáwọn èèyàn nípa ìgbésẹ̀ àmọ̀ràn yẹn á dá lórí ìgbésẹ̀ tó yẹ kéèyàn ó gbé fún àtìmọ èèwọ̀ ẹni láti lè máa fi bọ́ kúrò àwọn ìṣòro. Èèwọ̀ ewu ní ìtì ẹ̀ mọ̀ nǹkan tí mo fẹ́ sọ pa yìí, because mo rí èèwọ̀ gẹ́gẹ́ bí nǹkan tó ní ayé. Ṣé ẹ mọ̀ pé àwọn bàbá wa pọ́n èèwọ̀ lé ju bọ́ ṣe pọ́n ayé wọn lé lọ? Wọ́n pín èèwọ̀ lé ju ayé wọn gan lọ. Òun lèmi wọn fi ń gùn.
tó bá ní kinní yìí èèwọ̀ ni àwọn ọ̀dọ́ ti rò nílò pé ó kò sí nǹkan tó ń pè ní èèwọ̀. Ifá ní àrẹ̀mọ gbá ayán tòun àtẹ̀mọ́lẹ̀ bàtà adífáfúgbò tí ń ṣọmọ níjà rárá àìlèfọhùn ògbò ní ò jẹ́ kámi ẹni ògbó ti pa ẹni ògbó ti pa ó pọ̀ jẹ́ ní kú lásán ń pa lọ ìyẹn fáwọn ọ̀dọ́. Mo lè gùn lọ́tùn mo lè gùn lósì wọ́n ti pé o máa jẹ ìwọ̀. Ṣé ń gbọ́? Fákàfìkì fákàfìkì. Ifá ní akúdi akùdí ara ní kúdi dídú àfẹ́wọ̀ yẹn ṣàw lọ sóde Èjìgbò. Èèwọ̀ àwọn olóde Èjìgbò dúwà fún olóde Èjìgbò. Wọ́n ní kó wá rúbọ nítorí ogun. Èèwọ̀ ó gbọ́ pé ibìkan wà ìlú Èjìgbò ló ń pè. Ń lọ jà àwọn ológun nílùú Èjìgbò náà. Wọ́n ní kó rúbọ wọ́n lè wọ̀ kọ́ńpọ̀ nílùú Èjìgbò. Wọ́n ní kó ṣọ́ra fún un. Ìyẹn tèjìgbò àtijọ́ àrí. Wọ́n mọ Èjìgbò ti fá sọ wọ́n ṣàkó sílùú tí fò sọ̀rọ̀ ẹ o. Wọ́n gbọ́ lóde Èjìgbò. Èèwọ̀ ó wòde Èjìgbò. Wọ́n bẹ̀rẹ̀ sí ní jẹ èèwọ̀ dẹ̀ dùn. Èèwọ̀ máa ń dùn. Bó ṣe ń jẹ lọ́tùn ló ń jẹ lósì. Tọmọdé bá rí á jẹ àgbà bá rí á jẹ. Wọ́n á sọ fún ẹ̀yin ọmọ aráyé lẹ́ ń jẹ mí yìí o. Tóun bá máa bẹ̀rẹ̀ sí ní hùwà orúkọ òun ẹ má bi òun o. Kéwọ̀ tó lè jà á ti jẹ́ lójú àmì ni. Wọ́n bá bẹ̀rẹ̀ sí ní jẹ́ lọ látọ̀ ń jẹ́ lọ ó yá ìwọ bẹ̀rẹ̀ sí ní jà. Ilé wọn ò lójú ọ̀nà wọn ò ráyè gbogbo nǹkan tó ń ṣe ò tiẹ̀ lójútùú. Nǹkan àwọn lójútùú náà wọ́n ní kankan wà ní ìlú yìí wọ́n lè wọ̀ ni wọ́n ní kó ṣọ́ra fún. Gbogbo wọn wá ń wá wọn ò mọ̀. Ṣé ní ká gbìyànjú ká lọ wé èèwọ̀ ká dẹ̀ mọ̀ ká wá jàgò fún. Ó ní èèwọ̀ ń bẹ nílẹ̀ yìí ẹ fura tí ẹ bá rí ẹ yàgò fún èèwọ̀. Gbogbo ìlú yìí léèwọ̀ wà. Gbogbo orílẹ̀-èdè àgbáyé pátápátá ló lè wọ tiẹ̀. òun lè wọ̀ wà tá a dẹ̀ ti ń jẹ́. Ayé di jùgbùjùgbù ayé di jágbajàgba adábọ́lọ́kàn ìyẹn rẹ gbọ́dọ̀ lọ tó sùn nífà ìjẹ́ bàbá mi ń sẹ̀ ọmọ mi gẹṣin ayé di jùgbùjùgbù ayé di jágbajàgba èèwọ̀ pọ̀ tí ò ní kà nílẹ̀ Káàárọ̀ Oòjíire a ti mọ̀ pé èèwọ̀ ni kọ́mọ wo bàbá ẹ̀ lójú. A ti mọ̀ pé èèwọ̀ ni kọ́mọ jí kó má dọ̀bálẹ̀ fún bàbá ẹ̀. Ilẹ̀ Káàárọ̀ Oòjíire ṣé ẹ mọ̀dí? Ṣé ẹ mọ̀dí? Nítorí Ọlọ́run àkọ́kọ́ tí Elédùmarè kọ́kọ́ dẹ ẹ mọ́ nìyẹn. Àwọn nǹkan kan wà tó yẹ pé o lè decide fún Elédùmarè. Wọ́n wá fẹ́ jẹ́ kí gbogbo wa béèrè lọ́wọ́ ara wa kí nìdí tá a ṣe lè decide ẹ̀ fún Elédùmarè. O lè decide bàbá tó máa bí ẹ fún Elédùmarè. O lè decide ẹ̀ pé lágbájá mo fẹ́ jẹ́ kó bí mi. Ìlú báyìí mo fẹ́ kẹ́ ẹ bí mi sí dandan. O lè decide inú ìlú tó máa bí ẹ sí fún Elédùmarè. Bọ̀ àwọn olóye tí Elédùmarè dá sílé ayé wọ́n máa ń gbà á. Tí wàá lọ pè lágbára. Tá a bá ń wọnú ayé mi máa ń sọ pé kókó láyé. Elédùmarè ò ní jẹ́ ká rídìí ayé o.
Ifá ní àti kékeré lọmọ ní jàbàjábà ti ní ìtì àti kékeré ní jàbàjábà ti ní ìtìgà wá. Ó láti kékeré lọmọ lọ́lá ló ti máa fi ọlá rera. Ó wá ní ẹni tí a bá fi ọlá bí kò ní fẹ́ jẹ́ kí ọlá yín ó bàjẹ́. Adúbáfá tó ìtí ń ṣe èyí ayé. Ìjẹ́ èmi ò máa tó. Èyí tí ò bá tò ló jẹ́ rere, Elédùmarè èmi ò máa tó. Gbódó mo fẹ́ ní nílé ayé, èmi ò máa tó. Èyí tí ò bá tò ló jẹ́ rere, èmi ò máa tó. Bójáya ló fẹ́ nílé ayé, èmi ò máa tó. Èyí tí ò bá tò ló jẹ́ rere, abẹ́ ìmáa tò. Kálẹ̀ máa tó ní ẹ ti di bílíọ̀nìà kẹ́ tó má rí. Ẹ máa tó. Ṣé gbọ́ ọ̀rọ̀ tí Fáyẹn bí? Ó ní èmi ò, bó jẹ́ owó ni mo fẹ́ ní nílé ayé, ó ní èmi ò máa tó. Elédùmarè ètò bá ti tò báyìí òun ló jẹ́ rere. Ẹ lè decide ìgbà tẹ́ máa make ẹ̀ fọlọ́run. Ọlọ́run ọba ló mọ̀ fún rẹ̀. Kí lẹ rí? Mo lọ́lọ́run ọba ló mọ̀. Gbogbo àwọn alágbára kan tí wá wà tí Elédùmarè ti dá sílé ayé tó tún mọ̀. Pé bí bàbá yìí ni ó dáa fún lágbájá. Tó bá ti ní kó tún sún, á tún sún. Má bàa sún wájú. Ìyẹn tún lé o. Elédùmarè, èmi máa ń sọ pé Elédùmarè èmi ò lè sọ tó forí pamọ́ sí. Ẹ̀yin náà ò lè sọ bí tó forí pamọ́ sí. Ọmọ ní lègèlègé ni tó fìdí ẹ̀ pamọ́ tó máa ráyè ò ní léyìí. Àfòmọ́ni tí ò lápá tí ò lẹ́sẹ̀ tó fara tìpẹ̀ lọ́dọ̀ igi oko. Ọ̀sà tó ń rí ni mo kí o. Gbogbo nǹkan tí mo bá sọ káláyè gbá mi, mo lè máa yànnàná Fá tó sọ o. Èmi ò rórí sọ̀rọ̀ o. Nítorí ẹni tó bá máa bá mi jiyàn, mo ṣe ń sọ fámòye àgbà yẹn pé tó bá kọ́ Fá ni kò sọ̀rọ̀ Fá. Ọ̀rọ̀ Fá ti kó lórí ọ̀rọ̀ àǹgọ̀rúsá àṣàwọ̀ ayélujára. That is why they call it oracle. Do you know there is a cause oracle? Ṣé mo pò wà very complex? Ṣé mo coding tó wà nínú ẹ̀? According to what a man was trying to tell me, it was like àwọn AI tí à ń wí, wọ́n ní ní oracle lọ ti yọwọ́. Ṣé ń gbọ́? Àgbọ́yé. Ṣé wá nígbàgbọ́ ní ìsìn pé Ifá lọ̀rọ̀ ẹni Elédùmarè? Ṣé gbà? Àgbọ́yé. Òyìnbó wọ́n wo psychology, wọ́n pe Ifá ní oracle. Wọ́n wá mú course kan wọ́n sọ ní oracle. Ẹ wá wo so many things tó wà lọ́ndà oracle. Òun ló fi ń control life up to now. Wọ́n fi ń darí ayé. Bẹ́ẹ̀ni. Nínú ní AI wà, nínú AI ló ti invest robot. Oracle ní gbogbo àṣìǹsìn. Either you want it directly or indirectly, you will consult. You will consult your phone one day. Bọ̀ máa gbà wá níyànjú, ẹ má jẹ́ ká sọnù ká tó sọnù. Èdè elédè kò lè sọmọ lọ́mọ síwájú o. Mi ì mọ bó ṣe fẹ́ mọ èdè àràbò sọ tó, o ò lè mọ̀ télédè o. Mi ì mọ bó ṣe fẹ́ gbóyìnbó tó, o ò lè ní intonation àwọn tó originate ẹ̀. Àbíṣó possible? Kò ṣeé ṣe. Ẹ̀gbá ní mí, ẹ̀ sì bí mo ṣe máa ṣe ìbò, ẹ̀ kò ní mọ̀ ń bẹ̀. Ó di dandan. Dédé àwọn Ẹ̀gbá wà. Tí bá wà láàrin Òṣogbo tí mo bá ti sọ ó máa Ìgbá wà. So kò sí bó ṣe fẹ́ ṣe tó. Bàbá oníbàbá ò lè sìn ẹ́ débi tó ń lọ. Ṣé ń gbọ́? Àgbọ́yé. Tó bá yá ó máa yọ ọ́ lẹ̀ ni. Ẹ jọ̀ọ́, mo bẹ̀ wá, mo rọ̀ wá. Mi ní kẹ́ ẹ ṣiṣẹ́ ṣe dandan. Àwa tá à ń ṣe gan á ti pọ̀ tó.
tẹ́ bá tún kún ẹ máa dá odò ọ̀pù lẹ̀. Nítorí a máa rí òkúta nínú wa, a ti ń ṣe kò sókúta nínú wa o. Pé kéèyàn má ṣàkẹran mérò. Ẹran ò ṣe kó mérò, abayé alàjẹ́. Tọ̀. Ọ̀hún làmú ìbọn yọ̀, ọ̀hún làmú ìbọn yọ̀, ọ̀hún làmú ìbọn ṣiṣẹ́. Orúkọ tèmi ò yí padà. Lẹ́ẹ̀kan sí, èmi ni Àófọlájì Ifágbèmí Àtàndá, Afùwà pẹ̀lẹ́ ọmọ Ọ̀rúnmìlà, Afèdèfẹ̀yọ̀ ní gbogbo èèyàn máa ń pè mí. Ẹ wá bá wa pe nọ́mbà yín síta fáwọn èèyàn. Mo f'Elédùmarè bẹ̀ èèyàn mi níyọ̀ǹda. Ẹ kì í máa ń fẹ́ fi nọ́mbà yín síta, ṣùgbọ́n àwọn èèyàn ti mọ̀ yín pé ẹ kì í fẹ́ fi síta. Bó tiẹ̀ jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ ló máa ń pè wá lọ́tùn lósì, ṣùgbọ́n síbẹ̀ ẹlòmíì lè fẹ́, ó lè jẹ́ pé ẹlòmíì kan fẹ́ béèrè, ẹlòmíì lè fẹ́ kí ẹ tanná ìmọ́lẹ̀ sí àlàyé ọ̀rọ̀ kan síwájú sí lára tẹ́ ẹ ti sọ. Ó ṣeé ṣe nítorí ẹ̀, kò sí tó burú nù kéèyàn fi. A lè sọ lọ́jọ́ iwájú Elédùmarè àláyìn, Elédùmarè àlèmí náà. Àṣẹ. Á jẹ́ kí nǹkan wa kó túbọ̀ máa lọ síwájú. Àṣẹ. Bóyá tẹ́ bá ní radio station, ṣé ń gbọ́? Tẹ́ interview mi, tẹ́ everybody ṣe normal conference call. Ìyẹn live. Ìyẹn live. Mo máa ń share his privacy mi because mo nígbàgbọ́ pé kó má ní ó sàn ju kó sọrí ẹ dẹrú lọ. Ọ̀dà. Láìpẹ́ ní orí tẹlifíṣàn wa, a tó kéde ẹ̀ síta ńgbà tá a bá máa ṣe live fáwọn èèyàn tí kò ní pẹ́ mọ́. Ìgbà yẹn ìbéèrè tẹ́ bá ní lọ́kàn, àwọn ohun tí ẹ bá fẹ́, ẹ láǹfààní àti béèrè lọ́wọ́ wọn lórí ètò. Ìyẹn bẹ́ẹ̀ ẹ dè é sọ́wọ́ yín. Tọ́ ẹ já máa yọ̀ǹda yín gbà náà. Ẹ ṣeun, mo dúpẹ́ púpọ̀ olóòtú. Ẹ ṣeun. Tìyín á dáa. Ẹ ṣeun. Ẹ̀yin náà rí lò. Àwọn tó ń wò wá náà, ojú wọn ò ní fọ́, Àmín. etí wọn ò ní Àṣẹ. di. Àṣẹ. Gbogbo nǹkan tó bá ń dáwọ́ lé lórí, a máa yọrí sí rere. Àṣẹ. Bó bá ti ń wá wọn, wọn ò ní jẹ́ kọrí wọn mú. Àṣẹ. Gbogbo àwọn èèyàn tó bá ń rò ní rò pé nǹkan wọn ò ní dà, Elédùmarè á máa jẹ́ kí èròǹgbà wọn ní búburú ó já sí re. Àṣẹ. Ẹni tó ń wojú ọmọ, Elédùmarè á fún lọ́mọ. Àṣẹ. Ẹni tó ń sunkún ọkọ, Elédùmarè á fún lọ́kọ. Àṣẹ. Nítorí Ifá sọ, ó ní aláṣejù lọ́ra ṣe, Dáfódòdò yẹn ti lé ọ̀run bọ̀ wáyé. Sísí òdòdó ò láyọ̀ lò, sísí aláṣejù lọ́ra ṣe. Ilé ìjámọ̀ràn náà fún gbogbo sísí tó rò pé òun rẹwà. Òdòdó ó dàbí ẹwà ni, kò ń pẹ́ rẹ̀, ẹ rọra ṣàṣejù. Elédùmarè á fún wa lọ́kọ tiwa. Àṣẹ. Ẹ̀hà bí ẹni ọkàn wa l'Elédùmarè máa ṣe fún wa. Àṣẹ. Ìwọ àgàn náà wàá tọwọ́ àlàbòsù gbogbo aboyún ilé pátápátá, wọn máa bí tibi tire lágbára Aṣíwájú wa Ọ̀rúnmìlà. Àṣẹ. 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 Tọ́ Yorùbá wí pé orí làbá bo àbá fò sálẹ̀, orí ló gbé ọdẹ títí, ọdẹ rìn ká gbó rẹ́ran pa. Orí gbé àgbẹ̀, àgbẹ̀ kọbè, ó jèrè ilẹ̀. Èdùmàrè má ṣe tiwa láṣetì o, kó o fèrè síṣẹ́ wa ní o, àtijẹ wa kò ní síbi tó há. Nítorí pé Yorùbá ọ̀hún náà ló tún ní ọ̀pálámbábà èdè wọn pègò tó fọ́, igbá tó fọ́ ni pàǹkàrà, ìkòkò tó fọ́ òun làpáàdì àfọ́kù bíríkìsì lògúlùtù, alakúgí òun làpólàge, igbá ilé wa ò ní fọ́, ìkòkò àtijẹ́wọ̀ ò sì ní dàpáàdì. Èyí ni màá máa fi ṣèlọ lórí ètò fún ti dédé àsìkò yìí. Mo kí yín bí tẹ́ ti ń wò wá jákèjádò àgbáyé. Ẹ jájọ lọ sí comment section kí lè rò tiyín. Ẹ bá wa subscribe tó bá jẹ́ pé ń wò wá fúngbà àkọ́kọ́. Ẹ like ẹ̀, kẹ́ sì tún share ẹ̀ fáwọn ẹlòmíì. Olúwatóbilọ́ba Fásùgbà lórúkọ mi. Bẹ́mbẹ́yẹ́kẹ́ lẹ̀ ń pè mí lónìí. Mo mọ̀ pé tí wò ó lóní bẹ́mbẹ́yẹ́kẹ́ ó yá o, ẹ máa bá wa share ẹ̀ fáwọn ẹlòmíì lóní bẹ́mbẹ́yẹ́kẹ́.
ATJ Textiles ló túbọ̀ ń jẹ́ kí ojú wa tàn sí aṣọ àdìrẹ ilẹ̀ wa. First National Àdìrẹ Festival tó wáyé kọjá ló túbọ̀ sọ ní jí láti máa túbọ̀ gbárùkù ti aṣọ àdìrẹ wa àti láti mọ ojúlówó yàtọ̀ sí ayédèrú. Ní báyìí gbogbo ẹ̀yin ará ilẹ̀ yìí àtòkè òkun tí ẹ ti ń pè fún ríra aṣọ àdìrẹ yín, ATJ Textiles, Àṣàní àti Àdùkẹ́ Foundation ṣetán láti máa kó ojúlówó ránṣẹ́ lówó tí kò wọ́n jù. Ẹ̀yin náà ẹ wo bàtà, báàgì, agbádá, súùtì, dúfè, beddings, wedding gown, bangles, cotton, táì ọrùn àtàwọn ohun àrà míì tí wọ́n fi aṣọ àdìrẹ ṣe. Ẹ tètè ra tiyín lónìí. Bí ẹ bá sì tún fẹ́ ní rírán kí wọ́n tó kó ránṣẹ́ síbikíbi lágbàáyé, ó rọrùn jù. ATJ Textiles wà ní nọ́mbà 8 Olúfẹ́mi Èsúrú Oṣó Street, Ṣódùbí, Oníkólóbó, Abẹ́òkúta, Ogun State, Nigeria. Ẹ̀wẹ̀, ètò ìdánilẹ́kọ̀ọ́ fún individual, corporate àti group wà. Youth and Women Empowerment náà kò gbẹ́yìn ní Àṣàní àti Àdùkẹ́ Foundation. Ẹ pè sórí 0803-472-0409 tàbí 0703-897-7028 lórí Instagram àti Facebook. Ẹ tẹ ATJ Textiles, aṣọ àdìrẹ ilẹ̀ wa, tiwantiwa ni. D-Fash Express Logistics Services has gone far, even beyond your imagination, to serve you better in Ibadan and beyond. D-Fash Express Logistics Services has proven integrity to make you get whatever you want, wherever you are, and whenever you wish. Our services include global and local courier services, e-commerce, express delivery, pickup and delivery, and a lot more. Your convenience and safety of your parcels and luggages are so paramount to us. For further inquiries, please call D-Fash Express Logistics Services on 0906-727-0530 and 0805-467-5088. D-Fash Express Logistics Services. Your convenience is our priority. Bembeyeke TV, ìkànnì ìlóyìn ládùn jù, ó gbafẹ́ ó gbàyè, òun ni ẹ máa wò. Bembeyeke TV, ìkànnì ìlóyìn ládùn jù, ó gbafẹ́ ó gbàyè, òun ni ẹ máa wò. Àwọn ètò tó mọ́gbọ́n wá lóríṣiríṣi ń bẹ níbí, ojúlówó ìròyìn ẹ̀gbọ́n tiwa ní í ṣe. Torí ẹyẹ bí ọ̀gìn òsì, kìnìún lọ bá ẹran. Ojúlówó ìsọfúnni ló mú wa dá wọn yọ. Bembeyeke TV, ìkànnì ìlóyìn ládùn jù, ó gbafẹ́ ó gbàyè, òun ni ẹ máa wò. Sọpọ̀ jùlọ Bembeyeke TV, lẹ́tí máa rí bẹ́bẹ́ ìkànnì ìlóyìn ládùn jù, Daniel Salomon ló mú gbàyè, òun ni ẹ máa wò.